ìjọba àpapọ̀ sanwó àwọn kánsù sí àpò àwọn alága ẹgbẹ́ APC ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba Ọ̀ṣun mà fárígá o. ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun mà ti pàṣẹ pé kí ilé ìfowópamọ́ UBA kò gbọ́dọ̀ san owó àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn pé ìjọba àpapọ̀ san sí akoto owó àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n dìbò yàn lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ náà ní ọdún 2022 ní ọjọ́ ẹtì Friday tí ń ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun mà gba ilé ẹjọ́ lọ lẹ́yìn tí ìròyìn mà gbòde pé ìjọba àpapọ̀ ó ti san owó oṣù mẹ́fà àwọn ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n ti gbẹ́sẹ̀ lé láti inú oṣù kejì ọdún yìí. agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà ló mà pé ẹjọ́ náà nígbà tí wọ́n ń gbọ́ pé ìjọba àpapọ̀ yóò máa san owó náà láti rí wípé wọn kò rí owó náà gbà jáde lẹ́yìn tí ìjọba san owó ọ̀hún. ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ẹjọ́ náà ó rọ ilé ẹjọ́ láti pàṣẹ fún ilé ìfowópamọ́ UBA láti má jẹ́ kí àwọn alága lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n rí owó náà gbà jáde títí tí ìgbẹ́jọ́ tó ń lọ nílé ẹjọ́ ọ̀hún títí tí yóò fi parí o. adájọ́ AL Akíntọ́lá tó gbọ́ ẹjọ́ náà ó bu àṣẹ lù ú wípé kí ilé ìfowópamọ́ kó má fún àwọn alága náà ní owó náà títí tí ìgbẹ́jọ́ tó fi máa wá sópin o. níṣe ni ìfàǹfà tó ń wáyé láàrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ òun ló tún gba ọ̀nà mìíràn yọ báyìí. èyí kò mọ̀ sẹ́yìn bí ẹgbẹ́ òṣèlú PDP bó ṣe ń fi ẹ̀sùn kàn wípé àpò àwọn aládàáni òun níjọba àpapọ̀ ó mà ló mà san owó oṣù mẹ́fà tó jẹ àwọn ìjọba ìbílẹ̀ náà sí bí ó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ òun níjọba àpapọ̀ òun ló ti san owó náà. wọ́n jiyàn pé kì í ṣe akoto owó àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n dìbò yàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2022 òun níjọba mà sanwó náà sí. APC Ọ̀ṣun ní àpò akoto owó àwọn ìjọba ìbílẹ̀ òun níjọba àpapọ̀ ó mà ló mà san owó náà sí. àmọ́ ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ ẹgbẹ́ tó ń ṣe ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà sọ wípé àwọn kò mọ nǹkan kan nípa owó náà tí wọ́n sì ń sọ fún ẹgbẹ́ òṣèlú APC láti kéde akoto tíjọba àpapọ̀ tó san owó ọ̀hún sí. bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ òun ló ti pàṣẹ pé kí ilé ìfowópamọ́ UBA kò gbọ́dọ̀ sanwó náà fún ẹnikẹ́ni títí tí ìgbẹ́jọ́ náà títí tí ó fi parí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó fi èrè sí iṣẹ́ mi àti yín o.